so Ọlọ́run náà padà wá ti fànàbí wípé 12 months yẹn náà lọ́run fún wa mú ọ̀yà yẹn wáyé pé lọ́dún oṣù méjìlá ló wà nù ọdún kan lọ́dún wọn Ọlọ́run. So Ọlọ́run wá fi rinlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìfirinlẹ̀ yẹn àwọn ọkọ ti ń ka oṣù bọ̀ àwọn ọkọ ti ń ka oṣù wọn ti ń kọdún bọ̀ ó wá mú tíra àti bí yẹn wá wípé ok mo sọ̀rọ̀ lánàá àná mọ́kànlá sọ̀rọ̀ yẹn bọ̀tà wọn yọ tako pé irọ́ ní kíni mo wá fi mú tíra wá wípé ẹ lọ wo Jawahiru fi tafsir al-Qur'an al-Karim tí àfàwà Ali At-Tantawi tí wọ́n ṣe ẹ̀ẹ́dì bí wọ́n ṣe ṣàlàyé àwọn bó ṣe ń ka ọjọ́ bó ṣe ń ṣe gbogbo kí nìyẹn ṣe ń bọ̀ bó ṣe ṣàlàyé sínú tíra wọn mi ò sọ wípé ṣéèkì yẹn wọ́n tú 950 years ànábì inú ànábì ṣàlàyé mi ò sọ pé wọ́n tú yìí. ok tí wọ́n á bí ọ léèrè kan bí Mudiru sọ pé 95 years yẹn ṣé Mudiru right. Mudiru tí ó ti clear ọ̀rọ̀ yẹn lé ní Mudiru ẹ máa gbọ́ mi ẹni sùúrù ṣe rí ọ̀rọ̀ mímọ̀ kọjá ohun tí yẹn kọ́ máa jálù tọ́lá bá ti jẹ́ ọ̀rọ̀ mímọ̀ ìyá farabalẹ̀ torí kó má bàa wá jẹ́ láì mọ̀ kan ọ̀rọ̀ mímọ̀ sábà ń fà yí ọ̀rọ̀ odó ni ẹni sùúrù ṣe rí ọ̀rọ̀ tí Mudiru sọ hatred àti àbòsí àtàṣìgbọ́ lọ́pọ̀lọpọ̀ fi ń gbọ́ lọ́nà wo ṣùgbọ́n àwọn tó farabalẹ̀ láti jẹ́ pé ẹni sùúrù láti fi mímọ̀ kún mímọ̀ wọn farabalẹ̀ wọ́n wòye pé ọ̀rọ̀ yìí òkè ẹ̀yẹ ká wádìí nípa ẹ̀. Mudiru ọ̀rọ̀ tí bàbá yẹn sọ clear wípé bó ṣe ń kà nígbà yẹn ṣùgbọ́n lọ́dún táwa ń kà ń sí 95 years ló ní 95 years ni kì í ṣe bó ṣe ń kà nígbà yẹn. wọ́n bẹ̀rẹ̀ lọ́rẹ̀ pé sí 95 years tí Mudiru sọ yẹn sí wọ́n right pẹ̀lú bí wọ́n ti sọ yẹn. bó ṣe proof nǹkan wọn yẹn wọ́n right torí wọ́n ti proof ẹ̀ lẹ́ni. ayé Al-Qur'ani ẹ lọ wo fídíò wọn tí wọ́n ṣe. wà farabalẹ̀ ayé Al-Qur'ani tọ́lọ̀ wọn ní fada bíza fihàn alifa sanatin illa 50 aman nínú Suratul Ankabut yẹn pé anabi Nuhu alayhi salatu wa salam ó gbé láàrin àwọn ìjọ rẹ̀ ó lu ẹgbẹ̀rún ọdún illa 50 aman 50 years nìkan ló fi dín. tí lábábá ní alifun láàrin wa kí ni wọ́n ń ṣe ìsára sí. ṣe gẹ́tì ọ̀rọ̀ mi ẹbí ìrẹ̀lẹ̀ yìí o gẹ́tì ọ̀rọ̀ mi bọ́ọ̀sì ni wọ́n fẹ́ kọjọ́ níjọ yẹn Ọlọ́run gbé wa pé anabi Nuhu alayhi salatu wa salam lo 950 years láàrin àwọn èèyàn rẹ̀ ok èmi rẹ̀ wá sí mbẹ̀ àmọ́ bóò ni wọ́n ti ka ọjọ́ yẹn gbà yẹn pọ̀ Ọlọ́run proof ẹ̀ fún wa òun ló jẹ́ àmọ̀ pẹ́nìkan jẹ́ anabi Nuhu ó jẹ́ àmọ́ bó ti gbé láàrin àwọn ìjọ rẹ̀ ìgbà tó wá di tó bẹ̀rẹ̀ ìjìrí láti máa ka ti ìjìrí Ọlọ́run wá fi rinlẹ̀ pé inna iddata suhuri inda Allahi 12 shahra Ọlọ́run ṣe ìsìbáàtù. alábọ̀lọ́mù ṣọ́ ẹ̀fẹ́ náà bẹ́ẹ̀ méjì kan fún yín sá. ọ̀yá bẹ̀rẹ̀. aya 950 aya yẹn tó lọ́n sọ pé 950 years yẹn. báwo làwọn afáṣe rí sí number 1 nìyẹn number 2 ni wípé ìbéèrè ni wípé ẹni sùn number 2 ìbéèrè mi kí n béèrè mi papọ̀ lẹ́ẹ̀kan náà ìbéèrè kejì ni wípé ok àti gbọ́ pé 950 years ẹgbẹ́ lọ́wọ́ ṣe sọ́nà Al-Qur'ani nìyẹn ǹjẹ́ àti ẹ̀gbọ́nù tàn rí ṣe mọ̀ wípé a lè ṣe tafsir Al-Qur'an bil Qur'an a lè fa Al-Qur'an tó Al-Qur'an a lè fi hadith Ànábì tó Al-Qur'an àti àwọ ọ̀rọ̀ àwọn àfà àti lè fi tó Al-Qur'an ṣùgbọ́n nígbà míì wà nítorí pé èèyàn máa ń fi ìtàn èèyàn fi ń tó Al-Qur'an ẹ gbà bẹ́ẹ̀ ok very good pẹ̀gbà ní mi dún fún yẹn now ǹjẹ́ àti ẹ̀gbọ́n nínú tàn. because ntẹ́ ẹ̀ bá ka nínú Al-Qur'ani yẹn wọ́n máa kọ́ ránà rẹ̀ nígbà míì tẹ́lómi bá ka ọ̀rọ̀ jáde nínú Al-Qur'ani bàtà gbọ́rọ̀ nípa ànábì nípa Fìráúnù jáde àwọn míì wá ṣe ìrìn àjò nípa ìgbà tọ́lọ̀ ń dákọ̀ Mísírà tí ń dákọ̀ àwọn ìlú wọ́n ṣe ìrìn àjò láti lọ ṣe ìsìbáàtù tí wọ́n kà nínú Al-Qur'ani yẹn pé káwọn fi jẹ́rìí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí Al-Qur'ani bá rí fáwọn wá sí. ní kúkúrú èdè ṣá ẹ ṣáà gbà pé ìtàn ọlẹ́ fi tàn tó Al-Qur'ani ṣá. tí o bá ti tako fún Ọlọ́run. now ok ǹjẹ́ ìbéèrè ti fẹ́ béèrè lọ́wọ́ ìbéèrè kejì mi ni wípé ǹjẹ́ àti gbọ́ pé old 90 years ìyẹn Ànábì Nuhu alayhi salam ok njẹ́ àti ẹ̀ wá gbọ́ nínú tàn wípé Ànábì o tó jẹ́ Ànábì nínú àwọn láyé jọ̀hún nígbà yẹn lọ́hùn pé ẹnìkan náà ti ẹ̀ wá lò ó fẹ́ súnmọ́ ọjọ́ orí yẹn bí 500 years 400 years nǹkan kan bẹ́ẹ̀ tó fẹ́ súnmọ́ ọjọ́ orí yẹn nínú ìtàn bóyá nínú àwọn Mísírà ni ti Iraq ni ti Iran ni ti India àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣáà ti gbọ́ nínú tàn ṣó wà nínú tàn bẹ́ẹ̀ sà. ìbéèrè méjì tó béèrè yìí jẹ́ kọ́kọ́ dáhùn tàkọ́kọ́ kí n tó wá dáhùn tẹ́lẹ̀ kejì ìbéèrè tàkọ́kọ́ wípé ǹjẹ́ àwọn ẹnìkan ti ẹ̀ ń bẹ láyé nípìnlẹ̀ tí wọ́n ṣe nǹkaàrò àyà Suratul Ankabut yẹn pé fàlà bísà fihàn alifa sanatin illa 50 aman ǹjẹ́ àwọn kan ṣe nǹkaàrò pé 950 years kọ́ àwọn tí wọ́n kọ́kọ́ ṣe nǹkaàrò rẹ̀ rí ẹni rẹ̀ kan ò sí láàrin wọn àwọn mustasirikun ni wọn àwọn orientalist ni àwọn àfáà sì gbógun tiwọn àwọn àfáà dìde ló fi jẹ́ pé mùsùlùmí tó bá lálàáfíà lẹ́ni tó bá fẹ́ bọ́lọ̀ dáadáa àwọn tafsir tó lálàáfíà bíi Imam Tabari bíi Qurtubi bíi ọ̀rọ̀ àwọn àfáà àgbà Ibn Taymiyyah àwọn Ibn Kathir àwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lèyìn òfin ní fọ́ọ̀lù tá a bá padà wá rí mùsùlùmí kan tó náà bá padà wá ń fẹ́ máa ṣe nǹkan bóyá bọ́ sínú ṣubúà láti máa rò pé 950 years yìí so possible kéèyàn lórú ẹ̀ pé kò possible
tó bá fẹ́ máa ṣe nǹkan àrò ẹ̀ ó ṣeé ṣe kó fẹ́ jì sọ́fìn àwọn ìròrí àwọn mùsàsìkìn tó jẹ́ pé ó fẹ́ bá wọn lọ ni. ok mo ti gbọ́ yín ṣé 90 years tọ́lọ́wọ́ bá súnmọ́ àlèkùnrin nìyẹn ṣé 365 days ti wá yìí ni. Masha Allah barakallahu fik bí wọ́n ti ń ka ọjọ́ nígbà yẹn èyí tí ó dẹ̀mí lójú tá a rẹ́rìí fún ni wípé láyé àwọn ànábì Nuhu alayhi salatu wa salam yìí nígbà wọn náà fi ń kájọ́ òun ni wọ́n fi kọ̀mọ̀ríyà kájọ́ wọ́n ń fi òru àti ọ̀sán kájọ́ wọ́n dẹ̀ ń fi ọyẹ́ farabalẹ̀ náà wọ́n ń fi ọyẹ́ àti ọyẹ́ àtòru tí wọ́n bá ti lọ́nà fi ní yas'alunaka anil ahillati qul hiya mawaqitu linnas àwọn èèyàn tí ilé tẹ́sù tó sùn bá lé wọ́n ti fi ń ka ọjọ́ tẹ́lẹ̀ wọ́n ti fi ń ka ọjọ́ tẹ́lẹ̀ òun náà làwọn náà fi ń kà tó bá ti wá yípo tí ọyẹ́ bá padà dé wọ́n mọ̀ pé oṣù táwọn ká o ó ti pé 12 báyìí lọ́lọ́run padà wá fi ṣe ìsìbáàtù rẹ̀ nígbà tí ìjìrí bẹ̀rẹ̀ pé inna iddata suhuri inda Allahi ithna ashara shahran ìyẹn lọ́lọ́run wá fi ṣe ìsìbáàtù rẹ̀ èmi rí ọ̀wá bá wọn kájọ́ yẹn àmọ́ bọ́yọ̀ ọ̀sẹ̀ kan ni wọ́n kà àmọ́ bọ́yá jọ́ márùn-ún ni wọ́n kà ọlọ́run wá jú oyé wa wípé anifala bisa fi alifa sanatin illa 50 amma ó padà wá ní òkè lọ́dọ̀ tó ń wo inna iddata suhuri inda Allahi ithna ashara shahran lọ́dọ̀ tó ń wo oṣù 12 lọ́dún kan òkè ọlọ́run padà wá ní Ànábì Nuhu wá lo 950 years lọ́dọ̀ àwọn àjọ rẹ̀ agbọ́dọ̀ rí ẹnìkan kó pèrè lólùmọ̀kan kọ́ wá ṣe nǹkan náà sùkọ̀tẹ̀ ẹ̀yìn yìí. ẹni sùúrù afáàmùfọlọ òṣọ afáàmùfọlọ ẹni sùúrù ẹ má ṣe rí ẹ ń fi emotion ẹ ń gbé ọ̀rọ̀ tó yẹ pé bí ọ̀rọ̀ mímọ̀ sí nìyẹn ń lo emotional word. kí ni mímọ̀ tí wọ́n fẹ́ lò láàrin yìí kí ni mímọ̀ tó fẹ́ lò. ẹni sùúrù lọ́nà ìbò ń proof fún yín yẹn. ẹ ń sọ wípé òkè ẹ ń sọ sí wípé àwọn ànábì láyà àwọn ànábì Nuhu wọ́n fi alayhi salatu wassalam wọ́n fi òṣùpá àbí kọmọríyà kankan dàmsíyà kankan wọ́n fi ń ka oṣù àbọ̀ fi ń ka ọjọ́ òkè wọ́n fi ń ka ọjọ́ nǹkan very good ok ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lábalábẹ̀ ni pé a ti gbọ́ wípé wọ́n fi kọmọríyà wọ́n fi ṣàmùsíyà fi ń ka ọjọ́ fi ń ka kínní òru àbí ọ̀sán ọkàn fi ń ka very good. Now, how many òru like how many days wọn àbí how many nights wọn ìkànnì méjèèjì ni ó wà ní ọ̀sẹ̀ kan mélòó ló wà ní oṣù kan mélòó ló wà ní ọdún kan. èmi àti ẹ àjọ báwọn ìjọ Ànábì Nuhu alayhi salatu wa salam àjọ báwọn lo ayé kì í ṣe táìmì mi àti ẹ ok ìgbà tí ìwà ṣe táìmì mi àti ẹ yìí Ọlọ́run ló wá jí ó yé wa wípé Ànábì Nuhu alayhi salatu wa salam yìí ó lo 1000 ọdún láàrin àwọn èèyàn rẹ̀ ó wá ní tẹ́jọ́ wọn tó bá fẹ́ dàrú mọ́ wa lójú ó wá padà sónú Suratu Tawbah wípé inna iddata suhuri inda Allahi ithna ashara shahran lọ́dọ̀ tó wọn Ọlọ́run ọdún kan lóṣù 12 àjọjá sí pé tó bá jẹ́ pé òǹkà táwa náà ń kà lénìí tó bá ṣe déédéé òǹkà lọ́dọ̀ Ọlọ́run oṣù 12 táwa kà ní tọ́lọ̀ náà ní lọ́dọ̀ tó ń wo òun náà ní ọdún kan Ọlọ́run padà wá ní ó lo ọdún 950 years lọ́dọ̀ wọn tí wọ́n ní ìdíkà tẹ̀tẹ̀ máa ṣe nǹkan àrùn tó wà gravity nínú Al-Qur'an níbẹ̀ wípé ọjọ́ yẹn o àwọn báwo ni wọ́n ti kà á àwọn ò sí ń bẹ̀ àwọn èmi àti ẹ̀ tá à sí ń bẹ̀ lọ́nà wa fún wa lẹ́rìí torí pé òun náà ló jẹ́ àmọ̀pẹ́ nìkan bẹ tó ń jẹ́ Ànábì Nuhu òun náà ló wá ṣàlàyé pé ló fi jọ́jà ẹ̀ ló. náà mo wà pẹ̀lú yín mo bẹ̀rẹ̀ dà. ìyẹn pé ọ̀nà èmi àti ẹ̀ ò sí ìgbà tí wọ́n ń ka ọjọ́ tí àwọn èèyàn dẹ̀ ń kà nípìnlẹ̀ nínú oore tí ẹ̀sìn ṣe fún gbogbo àgbáyé gan ni wípé àwọn Rome wọ́n ń ka ọjọ́ 3 lọ́sẹ̀ kan wọ́n ń ka kíní kan lọ́sẹ̀ kan gbogbo bí wọ́n ti wá kà áhùn òun kọ́ lè rí ẹ̀sìn tiwa ìgbà tẹ́sìn fẹ́ ran ayé lọ́wọ́ ìgbà tẹ́sìn fẹ́ ran ayé lọ́wọ́ lọ́lọ́run wá ní khalaqa samawati wal arda fi sittati ayyam Ọlọ́run ló ń dá ayé ní ọjọ́ 6 ibẹ̀ làwọn yẹn ti pík náà fi yọ ọjọ́ kan náà fi jẹ́ pé ọjọ́ 6 pé Ọlọ́run fọjọ́ 6 dáyé òkè làwọn Júù fi wá yọ sáàtì fún ọjọ́ ìsìn tiwọn làwọn kírísítẹ̀nì fi yọ Sunday yawmul isnaini fún ọjọ́ yawmul hajj fún ọjọ́ ìsìn tiwọn ní mùsùlùmí fi yọ yawmul jumu'ah torí pé gbogbo kútùbù sàmàwíyà pátá ló jẹ́rìí sí pé Ọlọ́run dá ayé lọ́jọ́ 6 wọ́n wá ní òkè ìgbà tọ́lọ́run bá dá ayé lọ́jọ́ 6 káwọn yọ ọjọ́ kan lẹ̀ ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ka nǹkan ọ̀sẹ̀ Ọlọ́run gẹ́gẹ́ ló proof ló jámọ̀ pé òkè tabaka ọjọ́ ìní ọ̀la ọ̀túnla náà fi jámọ̀ pé òkè kọ́ fọ́ọ̀lù sí làwọn abọ̀rìṣà òfin lọ́jọ́ kan pàtó fún ìbọ̀rìṣà tiwọn torí pé kútùbù sàmàwíyà ni àdílà tiwa ipe bóyá àwọn kan wá ń ka ọ̀sẹ̀ àwọn Róòmù kan kájọ́ 3 bí wọ́n bá kà tèmi rẹ̀ bá fẹ́ kọ́ ránà rẹ̀ pẹ̀lú ayé tànàbì Nuhu kò sójú èmi àti ẹ Ọlọ́run ló wá ní falabitha fihim alfa sanati ó lu ẹgbẹ̀rún. ó ti ọ̀rọ̀ yẹn ti clear kódà ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ yìí gan like táwọn yẹn bá gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n ti kọ́ ọ̀rọ̀ yẹn ti clear jù ok ẹ sọ ọ̀rọ̀ lẹ́kan ẹ ti ń bọ̀rọ̀ yìí lọ ẹ sọ wípé ẹgẹ́ bí Ọlọ́run ṣe sọ wípé falabisa fihim alfa sanati illa 50 aman Ọlọ́run ṣe sọ ẹ wáyé Ọlọ́run wá sọ̀rọ̀ yẹn tán Ọlọ́run wá lọ padà lọ clear ọ̀rọ̀ yẹn níwájú ló fi lọ gbé
inna iddata shuhuri inda Allahi isna ashara shahran. Masha Allah. Kò ń ṣe torí ẹ̀ o. Gbogbo ayé Al-Qur'an ló ní sábàbù nuzul. Ẹ̀rí inna iddata shuhuri ok kí ni sábàbù nuzuli inna iddata shuhuri inda Allahi isna ashara shahran. Ọ̀rọ̀ ajì lọ́wọ́ bá ń sọ ìgbà tó fẹ́ kílẹ̀ ọ̀rọ̀ ajì fún Ànábì sallallahu alaihi wasallam ní fún mùsùlùmí. Ok, ìyí tí mo fẹ́ yọ̀lọ̀ láàrin ni wípé tẹ́mi rẹ bá sọ pé náà yàbínú kí ló tẹ wá sọ̀rọ̀ ní wájú ẹ̀sọ́lẹ̀ kan tẹ wá gbé wá gẹ́gẹ́ bí wípé torí àyà àkọ́kọ́ yẹn Ọlọ́run ṣe gbélé wa mú. Mo jẹ́ kó kílẹ̀ sí ẹni wípé táwọn èèyàn bá ka oṣù 12 lọ́dọ̀ tiwa ní ọdún kan tá a bá ń dáwùtù wípé àmọ́ bóyá ó ṣe déédéé Ọlọ́run náà padà wá kílẹ̀ rẹ̀ wípé ókè o inna iddata shuhuri inda Allahi isna ashara shahra lọ́dọ̀ tó Ọlọ́run náà oṣù 12 náà lọ́dún kan tọ́lọ́run bá ti sọ pé oṣù 12 lọ́dún kan lọ́dọ̀ tó bá wá mú násù wá pé alifasan nàti ni Ànábì Nuhu lò sọ yẹ káwa wá rìdíìsì ẹ̀ wípé àwa pé 95 years lè kò sẹ́ni tó dà ọ̀rọ̀ Ọlọ́run nù kò sẹ́ni tó tó rí àdìtọ̀ Ọlọ́run nù ṣùgbọ́n tá à ń sọ ẹgbẹ́ jẹ́kọ̀rọ̀ yẹn rọ̀ kó dà pàtàkì òun ni ṣẹ̀dáyà méjèèjì yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tó ń sọ. Ọlọ́run ẹ máa gbọ́ mi àyà méjèèjì yẹn ní sùúrù ọ̀tọ̀ ni nǹkan táyà méjèèjì yẹn ń sọ àyà kan wá ó ń sọ ìtàn bí ìtàn ṣe rí bí ìtàn èèyàn kan ṣé ó yẹ yín sìn ìtàn sọ̀tàn ìtàn wá ìkan fi nǹkan rinlẹ̀ wípé iye oṣù báyìí ni ẹ má yẹ kó ju bẹ́ẹ̀ náà lọ. Bígbà tí ìbá gbé ìdájọ́ lé nǹkan wípé nǹkan yìí báyìí ni kó ṣe wà. Kí n tó dáhùn béèrè kejì rẹ kí n tó dáhùn béèrè kejì tí n béèrè kan lọ́wọ́ ṣé ẹ gbà wípé àyà méjèèjì yẹn nǹkan ọ̀tọ̀ iṣẹ́ ọ̀tọ̀ ló wá ṣe. A máa ń kọ́ ránà àyà kan sí àyà kan. ẹni sùúrù sà ǹjẹ́ ṣe ẹ gbà torí even pẹ̀lú máa náà sódà méjèèjì àyà méjèèjì rádà ṣe ẹ gbà wípé iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló wá ṣe. àbí àbá ọmọ gbọ́dí èyí tí mo ń ṣàlàyé fún ni pé àyà àtàkọ́kọ́ ń sọ ìtàn Ànábì Nuhu alayhi salatu wa salam. Ó ṣàlàyé pa pé alayhi salatu wa salam pé Ànábì Nuhu lo 950 years lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó wá ní ilá hamsina àmọ́ ó dín 50 years. Ok, èmi rẹ̀ wá máa bóòlù nǹkan ọdún yẹn èmi rẹ̀ sì mọ̀ pé nínú èdè Lárúbáwá tẹ́lẹ̀ tàbá dákọ̀ alifun àmọ̀ pé níta à ń sọ̀rọ̀ nípa 1000. Ok, à ń sọ̀rọ̀ nípa mia ọ wá sọ pé ok nígbà tẹ́mi èmi rẹ̀ wá máa bóòlù ní ọjọ́ oṣù lọ́dọ̀ Ọlọ́run mo wá mú àyà tí ájì wá nígbà tó lọ sára pé inna iddata shuhuri inda Allahi isna ashara shahran pé Ọlọ́run ní oṣù 12 tá bá fẹ́ ka oṣù 12 gẹ́gẹ́ bọ́lọ́run ti gbé nǹkan rẹ̀ wá tó wá ṣe déédéé báwa náà ti ń kà tó ṣe déédéé ìjìrí tá ń kà. Ok, sẹ́mi rẹ̀ gbọ́dọ̀ wá dínkù káwá sọ pé kì í ṣe 950 years tọ́lọ́ ọba wú yẹn o pé 95 years ni. Ẹni sùúrù ohun tí àbáyé náà ń sọ nìyẹn ọ̀rọ̀ yẹn clear wípé ẹ̀yin náà sọ sí wípé tá a bá wáyé pé ìjìdé tá à ń kà ok kákúrò rí ti kàlẹ́ndà òyìnbó abọ́ sí ti Islamic calendar ok tó wáyé pé ti Islamic calendar ni Islamic calendar tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ igan ìgbà wo ló bẹ̀rẹ̀ ṣé ẹni sùúrù ṣé ọdún tá à ń kà ní Islamic calendar yẹn náà làwọn ànábì Nuhu yẹn náà ká ètò tá à ń béèrè nìyẹn. Ṣé àwọn ọ̀ka àárọ̀ sálẹ̀ ni ṣé wọn ọ̀ka. ó dà ọjọ́ mélòó ló wà nú ọ̀sẹ̀ wọn ọ̀sẹ̀ mélòó ló wà nú oṣù wọn oṣù mélòó ló wà nú ọdún wọn. ọjọ́ táwọn ń lò ọjọ́ ayé tá a lò yìí làwọn náà ń lò ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ wọ́n sì mọ̀ wípé bílẹ̀ bá ti ṣú tílẹ̀ bá mọ́ tílẹ̀ ọjọ́ bá tún ṣú tílẹ̀ mi bá tún fẹ́ ṣú wọ́n mọ̀ wípé àwọn ti lu ọjọ́ kan báwọn. tó ìyẹn náà wá fi kà wọ́n wá ń lo òṣùpá tá a bá wá lo òṣùpá wọ́n lo oṣù bá lé wọ́n fi ń wọ́n ka ọjọ́ kíka ọjọ́ tẹ́ ń ka ọjọ́ yẹn náà fi ń sòdì wọn ìmí tó bá pé 28 ìmí tó bá pé 29 tó bá wá kà báwọn ìmí tó bá pé 30 tó sì mí padà wá lé ibẹ̀ ni wọ́n ti ń sòdì wọn rẹ̀ wọ́n ń fi ọyẹ́ wọ́n ń fi ooru kọ̀ wá sí àkọọ́lẹ̀ nígbà yẹn pé bóyá sàbá ni o rọ́jàbù ni o wọn ò ní nígbà yẹn àmọ́ bí wọ́n ṣe nígbà yẹn Ọlọ́run ló wájú oyé wa yí pé òkè o báwa náà ṣe kà yẹn o lọ́dọ̀ tó wọn Ọlọ́run náà o òun náà ni alfa sanati ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún lọ́nà 950 years lọ́dọ̀ tó ok bó ti jẹ́ pé bóyá àmọ̀gbà ìjìrí bí wọ́n ti ka ọjọ́ òun kọ́ lèmi àti ẹjọ́ làjọ́ ń fa nísìn níta àjọ sọ ni wípé káwé pé bí wọ́n ti wá ka ìjìrí ṣé bí mo dìrò sọ pé 95 years nìyẹn ṣé kọ̀ọ̀tàkù ayé Al-Qur'ani tá a rí náà sùn kọ̀tẹ̀ ìlú ṣé kọ̀ọ̀tàkù pé 950 years káwá dínkù sí pé 95 years ni. ohun tí àbáyé ń sọ ó ní wípé 950 years ìgbà yẹn 95 years àsìkò yìí ni. lẹ́yìn mo dìrò yìí ẹ̀yọ́ ni mo sọ mo ti dá yín lóhùn pé 950 ọba yẹn sọ wọ́n ní 950 years ìgbà yẹn pé ọdún táwa ń ká yìí o 95 years ni. kí talẹ̀ ni àkọ́kọ́ tó jẹ́ ní eré tó kọ́kọ́ sọ ọrú rẹ̀ irú tí mo dérò sọ dákun àfáà kan tó jẹ́ ní eré. ẹni sùúrù ṣe rí ọ̀rọ̀ yìí èyàn kò ń ṣọ̀rọ̀ tó ń fa wàhálà rárá ọ̀rọ̀ yẹn ti kọ́ ayé ẹni sùúrù bẹ́yìn ṣe ń bá ṣe ń gbóná báyìí tí ń gbóná lọ́rọ̀ kí ni kò ní láti máa gbóná lára pọ̀ lọ́rọ̀ yẹn ohun tó ṣẹlẹ̀ ní wípé ok
ó sọ̀rọ̀ yìí ó ti sọ̀rọ̀ yìí náà okay even ká hate ẹni yẹn ó ti sọ̀rọ̀ náà ọ̀rọ̀ sọ̀rọ̀ yìí okay ẹ yẹ ká gbọ́ rẹ̀ ká treat ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ká má treat ẹni yẹn ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ẹ máa gbọ́ torí pé àwọn onítú náà ihun táwọn ohun máa ń treat personality èèyàn lọ́wọ́ máa ń treat wọ́n ń treat ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ. dárúkọ èèyàn méjì tó máa ń treat personality èèyàn dárúkọ èèyàn méjì. àmì láti máa dárúkọ àwọn èèyàn èyí náà mọ̀ tẹ́ bá kú lọ́dẹ́ bá kú. dárúkọ ẹnìkan. mùdírù òpin ogún bàbá rẹ̀ ṣé lára ìsìn ni. ṣé wọn ẹta lọ́dọ̀ kan pé mùdírù òpin ogún bàbá rẹ̀. mi mọ̀ pé ẹni tí lè máa bèèrè lọ́wọ́ mi ọ̀pá fọlọ́ ìṣọ́. dámi lóhùn ni dámi lóhùn. èmi ò ní ìsókun símú ní síte gangan béèyàn bá ti pàtàn oníkan sọ pé wọ́n pàtàn tiẹ̀ náà. ok ní wọn kó gún bàbá wọn. sáà farabalẹ̀ ayé Al-Qur'ani tá à ń sàlàyé ń pa èyí. mo ń bí ọlẹ́rìí pé ọ̀rọ̀ tí mùdírù sọ yìí dárúkọ ẹnìkan tó jẹ́ ní eré rí sọ̀rọ̀ ok mọ̀mọ́ pé dárúkọ ẹnìkan tó jẹ́ ní eré rí tó sọ ọdún tí mùdírù sọ. àfọlọ́ ṣe rí ọ̀rọ̀ 950 years 950 years yẹn nígbà táwọn àfáàgàn ṣe òǹkà ẹ̀ ẹ̀rọ ṣe bá sùn lórí wádìí lórí ẹ̀. nínú tíra wo ni kí n kà. wọ́n sọ pé ẹni sùúrù nígbà táwọn àfáà ń ṣe wádìí lórí ẹ̀ gan. nǹkan tó fi rinlẹ̀ ni wípé Ọlọ́run fi kẹ́ ànábì Nuhu ni. aleyhi salatu wa salam. yóò ti yé yín sìn torí wípé Ọlọ́run ní ká wá mímọ́ ànábì ní ká wá mímọ́ ànábì ní ká wá mímọ́ naam so mímọ́ yẹn náà ló bí ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ nípa dídá àwọn ìṣẹ̀ like tọ̀bí àdámọ́ àwọn èèyàn àtàwọn ẹranko nǹkan kan bẹ́ẹ̀ naam so gẹ́gẹ́ bí ìṣẹ̀dá Ọlọ́run ṣe dáwọ̀ èèyàn béèyàn bá dàgbà jù even lọ́dọ̀ àwọn onísáyẹ́ǹsì gan béèyàn bá dàgbà jù ló máa lo sẹ́ńtúrì méjì o. sọrí tá so péyàn ń lo òjíṣẹ́ tó lo 300 years ẹni sùúrù ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dọ́ mímọ́ náà ni ẹ̀sìn náà kò sí ohun tó ń jẹ́sìn gan lára kò sí ohun tó ń jẹ́sìn gan mímọ́ làkọ́kọ́. ok kí ni ìmọ̀ tó fẹ́ proof fún mi bí ọ̀rọ̀ tó ń sọ yìí nísìn. bí a fẹ́ ṣẹ̀sìn gan akọ́kọ́ mọ Ọlọ́run tó fẹ́ sìn náà. kí ni ìmọ̀ tó fẹ́ proof fún mi bí gbogbo tó ń sọ yìí nísìn. ohun tí mo sọ fún yín ni wípé ẹ̀ ń sọ lẹ́kùn ẹ fi ń rinlẹ̀ wípé àwọn ànábì ní wo wọn ka kíní o wọn ka gbá o wọn fi òṣùpá ń wo ọjọ́ wọn ò kíní kan ok mi wá ń bí ilé tẹ́sì rí ìbéèrè yẹn dáhùn ok ẹ wọ ìbéèrè tí ìbéèrè tẹ́mi ti dáhùn but ẹ̀yin ò rí àwọn ìbéèrè mi dáhùn ìbéèrè tí mò ń bí ni wípé ok a ti gbọ́ wípé wọ́n fi òṣùpá ń ka ọjọ́ wọn wọn kò òun ka wọ́n fi òṣùpá ń ok ọjọ́ mélòó ló wà nú ọ̀sẹ̀ wọn oṣù mélòó ló wà nú ọ̀sẹ̀ mélòó ló wà nú oṣù wọn oṣù mélòó ló wà nú ọdún wọn ẹni ẹ mọ̀ kò tẹ́ tó mọ̀ àmọ́ náà nìyẹn òun lè ti wá lọ gbé ọ̀rọ̀ lọ pé nígbà tó fẹ́ ẹni sùúrù ló jẹ́ kí lọ gbé ọ̀rọ̀ wá nú fídíò mi tí mo ṣe wípé àwọn kan ti wáyé nígbà tó fẹ́ máa ka ọjọ́ tí wọ́n ka ọjọ́ mẹ́ta lọ́sẹ̀ kan wọ́n ka ọjọ́ 5 lọ́sẹ̀ kan rí wọ́n ti kó ní kó wá padà wá ń ka ọjọ́ 7 lọ́sẹ̀ wọ́n ti ka oṣù 7 rí wọ́n ti ka oṣù 9 rí oṣù 11 oṣù 12 àwa ní lọ́wọ́ báyìí náà bó ṣe wá ka lọ yẹn àwọn yẹn wá ń takò mí ló jẹ́ kí wá júwe tíra ṣé tọ̀ntọ̀ wí yẹn pé kọ́lọ̀ wà láwọn àlàyé yẹn ń bẹ̀ ṣé kìí ṣe láyé àwọn ọbọ yẹn ka ọjọ́ àsìkò yẹn wọ́n ti láyé. ǹjẹ́ gbogbo bí sex tọ̀ntọ̀ wí gan ṣe ka bí wọ́n ti ṣàlàyé bí wọ́n ti ń ka ọjọ́ ń bẹ̀ yẹn ǹjẹ́ gbà tí sex tọ̀ntọ̀ wí gan débi àyà Suratul Ankabut yẹn tí wọ́n débi fàlàbí zàfihàn alifa zandatin illa 50 àmà ǹjẹ́ àwọn gẹ́sẹ̀ ń káàrù wípé 950 years kọ́ gbogbo. ṣẹ́yìn ti ka ìwọ tó máa prúfù tíra yẹn ni kọ́ fún ọ lè prúfù ẹ̀ fún mi. ẹni sùúrù ṣe pàtẹ́bí ṣe èyí tí mo sọ yẹn ṣẹgbà number 1 ṣẹgbà pé bó ṣe rí nìyẹn pọ́ka wọ́n ka ọjọ́ mẹ́ta lọ́sẹ̀ kan ṣẹgbà. àwọn tí wọ́n ka ọjọ́ mẹ́ta fọ́sẹ̀ kan kò sí tíra kankan tó fẹ́ prúfù fún mi pé àwọn kan bẹ wọ́n ka ọjọ́ mẹ́ta fún ọ̀sẹ̀ kan àwọn rúùmù tí wọ́n ka ọjọ́ márùn-ún. èmi tí wọ́n prúfù tíra fún ẹ̀yin sọ pé kò sí tíra tẹ́mi fẹ́ prúfù yín mo ti wá prúfù tíra fún yín èyí ló ká tíra yẹn. tíra ṣe kàn tó wí tó prúfù yẹn gẹ́gẹ́ tíra ṣe kàn tó wí tó nà sókè yẹn gẹ́gẹ́ ṣé wọ́n gẹ́gẹ́ ọ lè ṣe live program àyà tí kálukú wa ń dòrè ká pé Ọlọ́run ọba mẹ́sẹ̀ wípé 950 years lànà bí Nuhu lò alayhi salatu wa salam nínú bí second tó wí ṣe sàlàyé farabalẹ̀ ọwọ́ máa kú ni àwọn máa yè ni ẹ kọ́ kí ọlọ́mọ kí ewu ọmọ náà tíra tí mo ní kẹ́ lọ wò yẹn ẹ kọ́ lọ wá tíra yẹn lọ wò tíra yẹn náà jẹ́ wọ́n tiẹ̀ ṣọ́ka ọjọ́ ayé bẹ́ẹ̀ ṣọ́ ti kárí bẹ́ẹ̀ kíkà ni mò ń sọ fún yín bẹ́ẹ̀ yẹn. àní tíra tí wọ́n mú dání aya Suratul Ankabut yẹn àsìkò asìlì tó ìdáhùn rẹ̀ lẹ́ẹ̀kejì kí n dáhùn kan tó máa lọ ọ ní ìjẹ́ torí pé ọ fẹ́ kọ́ ránà rẹ̀ wípé ǹjẹ́ nìkan tiẹ̀ lo ọjọ́ ayé tó ti ànábì Nuhu rí kó tó di pé ànábì Nuhu alayhi salatu wa salam ẹni tí atúnrẹ̀rì fún òun ni ànábì wa Adam alayhi salatu wa salam àdíìsì dẹ̀ wà nù Tirmidhi tí ànábì sallallahu alaihi wasallam àdíìsì wà nù Tirmidhi ẹnu àwọn àfáà kun àmàrà àwọn àfáà olùmọ̀ tí wọ́n ní àdíìsì náà dárájà hasan ni tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ní ìgbà tọ́lọ́run dá ànábì Adam alayhi salatu wa salam tán tí wọ́n fọwọ́ wọ́ ẹgbẹ́ rẹ̀ tí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ dà lẹ̀ wípé
anabi Adam wá wo àárín àwọn èèyàn ó wá rí pé ojú kan rẹwà jù kan lọ ojú rẹ̀ gbajúmọ̀ fáìn gan ó wá béèrè pé ya Rabbi mani àzà pé talẹ lẹ́yìn Ọlọ́run sọ pé àzà Dáúdù pé Dáúdù nìyẹn anabi Adam wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé fakam jà alita umrahu ọdún mélòó lọ bù fún tí ó lò láyé tí ń lọ yìí anabi sọ pé Ọlọ́run sọ pé kọ́ọ̀lá sí tí nàṣán nàtàn òun bu 60 years fún anabi sọ pé anabi wá sọ fọ́lọ́run pé ya Rabbi síríù mini umuri bá mi bùkún nínú ọjọ́ orí tèmi bá mi fún bẹ́ẹ̀ wọn lọ́rọ̀ wá ní ok mini umuri àríbá iná sanatan bá mi fún ní 40 years kọ́lá nàbí yóò sálànà sáwọn nàbí wọn pé fàkànà umuru hadama alifa sanatin illa àríbá iná sanatan ìyẹn ló jẹ́ kí ọjọ́ orí tànàbí Ádámù lò kó dín ní 1000 years ní 50 years ní 40 years jàre ẹ̀rí mi tún nìyẹn definitely tá a bá tún fẹ́ sọ pé ta lọ́jọ́ orí rẹ̀ gan tiẹ̀ tó náà tó gùn tọ́lọ́run fi ṣe mọ̀jísà fún àwọn tọ́lọ́run fi ṣe mọ̀jísà fáwọn nàbí Ọlọ́run ẹsẹ̀ fẹ́ máa kọ́ra náà rẹ̀ pẹ̀lú àwọn àtàmì ẹni sùúrù ṣe rí ọ̀rọ̀ ànábì Adam yẹn ọ̀rọ̀ jọ mí ni. ẹni sùúrù ṣe ọ̀rọ̀ ànábì Adam yẹn ọ̀rọ̀ jọ mí ni tí bá ti bá yín tẹ̀sẹ̀ bọ̀ ẹ̀ ní gẹ́ẹ̀tì ẹ̀ mọ́ bọ̀kọ̀ yìí tájọ́ fà igun ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ inú mi dé máa dùn kódà tẹ́ bá post ọjọ́ èmi gan fẹ́ máa post ẹ̀ tẹ́ bá ti yọ̀ǹda. mo yọ̀ǹda èmi kò post ẹ̀ lọ́dọ̀ mi ní tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́rẹ̀ ni wípé kùnà sọ̀tẹ̀ kọ́ lè pé ṣé mùdírù gẹ́ẹ̀tì ẹ̀ right pẹ̀lú pé 950 years ni Ànábì Nuhu alayhi salatu wa salam lò ẹ̀kejì wá ni pé tó bá ní mùdírù gẹ́ẹ̀tì ẹ̀ bá mi dákọ̀ àfáàrí kan àfẹ́ ẹ̀sẹ̀ kan tó sọrú ẹ̀ rí dákọ̀ tíra kan tá máa lọ kà pé ẹ lọ ka sáfà báyìí ẹ̀ rí pa àfáàrí náà sọrú ẹ̀. abáfọlọ́hunṣọ́ ẹ ká fi èyí tó kulẹ̀ fọlọ́ má fi gbogbo ẹlẹ́fọ́ náà ṣe ní ìdájọ́ fàáyé náà Ọlọ́run fún àlùbáríkà sí. àmì àmàfarabalẹ̀ Yorùbá ní tọ́ba lọ́lọ́run rí ọjọ́ èèyàn náà orí o ṣé mùdírù gẹ́ẹ̀tì ẹ̀ right pẹ̀lú pé 950 years ni Ànábì Nuhu alayhi salatu wa salam lò. bàbá yẹn ti prove ẹ̀ fún yín mo ti sọ lẹ́kan mo ti sọ bí ẹbí mi lẹ́kan wípé bàbá yẹn ti prove ẹ̀ wọ́n ti sọ ẹni sùúrù ẹjá máa ń wo fídíò wọn ẹ ti pọ́n fídíò wọn rí. ìpáwọn yín lẹ́gbẹ́ bẹ́ẹ̀ yín ìpáwọn yín sì máa pọ́n wọn. ẹ̀yin náà ẹ gbà pé àfa everybody ni wọ́n yín sáfẹ́ everybody o àfẹ́ everybody. inú bẹ́ẹ̀ ṣe wà yín sí gbogbo ọ̀rọ̀ tá à ń fa tó ń lọ ìgbó ó ṣọ́ọ̀bù mi pé 60% bẹ́ẹ̀ ti gbọ́ tẹ́tẹ́lẹ̀ rí ẹ̀ṣẹ̀ ń gbọ́ ni ẹ̀yin náà máa ṣe bá sí pé láwùjọ wa kò sọ lórí rẹ̀ kẹ́tọ́ sọ lórí ẹ̀rí ní ọjọ́ jájòjì sí wa kẹ́nìkan sọ pé kẹ́yìn ṣe nǹkan tó wà tó jẹ́ pé nasus kọ̀tẹ̀ EU nínú Al-Qur'ani pé Ọlọ́run ní Ànábì Nuhu ló 950 years kẹ́kọ̀ọ́ wá ní 95 years. ìbéèrè tí máa bí ni pé ṣé bàbá yẹn sọ pé kò rí bẹ́ẹ̀ ni. ok èwo náà sọ pé ok àní ṣe 95 years ló lò ní. ìbùkún tẹ̀mí bí ẹ dá mi lóhùn ṣé wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ ni. èwo ni ò rí bẹ́ẹ̀. pé Ànábì Nuhu yẹn o 950 yẹn o ṣé ọ̀sẹ̀ pọ́nlọ́wọ́ ń parọ́ ni ṣé ọ̀sẹ̀ pọ́nlọ́wọ́ ànábì